Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò tẹlifíṣàn ló ń dé sétí gbọ̀yìn. Ó ṣẹlẹ̀, wòlíì tó pe Òṣùpá láti wá kọrin nínú ìjọ rẹ̀ ti rógò. Ọ̀rọ̀ burúkú làwọn èèyàn sọ sí i. Olùṣọ́ Lucas Bọ́lárìnwá ti sọ pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń fojú bákanbákan wò òun látàrí pé òun pe Òṣùpá láti wá ṣeré fóun nínú ìjọ òun lọ́jọ́ àjọ̀dún ìjọ náà. Ṣùgbọ́n òun tóun pe ọba orin Òṣùpá nìkan ni ọ̀rọ̀ òun yé ìdí tóun fi pe Òṣùpá. Olùṣọ́ Lucas sọ pé Saheed Òṣùpá jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì nínú iṣẹ́ orin fújì. Ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni Òṣùpá, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀nà orin fújì lòun gbé tiẹ̀ gbà ni. Ó ní pé ìdí tóun fi pe Òṣùpá pọ̀ gan-an nítorí pé ọ̀pọ̀ àwọn orin ni Òṣùpá ti kọ tó ti tún ọ̀pọ̀ ìdílé ṣe, tó ti tún ọ̀pọ̀ orílẹ̀-èdè ṣe. Ọ̀pọ̀ tó ronú láti lọ ṣekú pa rẹ̀ ní orin Òṣùpá ti yí lọ́kàn padà. Òṣùpá ti kọrin nípa Ọlọ́run àti títóbi Ọlọ́run. Ó sọ pé Òṣùpá máa ń kọrin gẹ́gẹ́ bí ìwàásù fáwọn èèyàn ni. Ó nídìí tó ń ṣe pé ọba orin Òṣùpá rẹ̀ tínú òun dẹ̀dùn pé Saheed Òṣùpá ó gba ìwé ìpè òun wọlé tí Òṣùpá sì ń bọ̀ láti wá kọrin ní ọjọ́ àjọ̀dún ìjọ òun. Ó mà ṣe o, wọ́n pa baálé ilé nípakúpa, wọ́n tún yọ ẹ̀yà ara ẹ̀ lọ. Wàhálà nílùú Ọ̀yọ́, wọ́n ṣá ìmáàmù àgbà àtàwọn mùsùlùmí ládàá níbi ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan. Wike àti Àtíkù fẹ́ gbéná ojú ara wọn, àwọn méjèèjì wọ́n ti ń lérí síra wọn. Ọlọ́fin Àdìmúlà nílùú Adó-Odò nípínlẹ̀ Ògùn tún ti ju bọ́ǹbù ọ̀rọ̀. Ó ní Adó-Odò kì í ṣẹgbẹ́ ọ̀tá àti pé Adó-Odò ló kọ́kọ́ wà ṣáájú ọ̀tá. Ó ṣẹlẹ̀, Saheed Òṣùpá fẹ́ gbé Portable lọ sí ilé ẹjọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé Saheed Òṣùpá tó jẹ́ ọba orin kò sọ pé Portable lòun fẹ́ gbé lọ ilé ẹjọ́ nínú àkọsílẹ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fi sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ àná. Ṣùgbọ́n gbogbo àwọn tó rí ohun tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Saheed kọ sórí ẹ̀rọ ayélujára ló ti sọ pé Portable ni ó ń fi ọ̀rọ̀ náà bá wí. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wípé Saheed Òṣùpá sọ pé àwọn kan ń bú òun lẹ́yìn tí wọ́n tún lo orin òun, tí ẹni náà tún parọ́ pé òun lòun sọ pé kó yọ orin òun, ṣùgbọ́n òun fẹ́ fi òpin sí ìwà yìí nítorí ọjọ́ iwájú. Gbogbo àwọn tó wá gbọ́ ohun tí ọba orin sọ yìí ni wọ́n ti sọ pé Portable ni ọ̀rọ̀ náà ń bá wí. Tí ẹ bá gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Portable jáde síta tó ń sọ pé Saheed Òṣùpá gbé ìjàpá síkùn àti pé Saheed Òṣùpá burú, kò nífẹ̀ẹ́ òun, ṣùgbọ́n tí Òṣùpá kò fún lésì. ṣùgbọ́n ní báyìí o, tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Òṣùpá ti fi sórí ẹ̀rọ ayélujára pé òun yóò gbé olórin tàkasúfè tó fi ìlọ́kulọ̀ lọ òun lọ ilé ẹjọ́ láìpẹ́, làwọn èèyàn ti ń sọ pé Portable ni Òṣùpá ń bá wí. Jigan Bàbá Ọjà tó jẹ́ òṣèré tíátà ilẹ̀ wa ọkùnrin ti tú àṣírí ńlá o. Ohun tó sọ ni pé iṣẹ́ aṣẹ́wó lọ̀pọ̀ àwọn obìnrin tí wọ́n ń ṣe nínú iṣẹ́ tíátà ni wọ́n fi ń kọ́lé, kò ń ṣe iṣẹ́ ọwọ́ wọn rárá. Ìkúnlẹ̀ abiyamọ àkọ́bí ọmọ Ajímọ̀bí kú lójijì lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó ṣọjọ́ ìbí. Káńsà la gbọ́ pé ó pa. Tinubu fẹ́ ṣọjọ́ ìbí o. Ó wá sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tó fún òun. Òbésèrè fẹ́ ṣọjọ́ ìbí nílùú òyìnbó. Oríire ńlá kọ́ lóye wọ̀ pé ẹni ọdún 89 lókè èèpẹ̀. Adéníyì Johnson ti fẹ́ dá wàhálà lẹ̀ o. Ó sọ pé Ṣèyí Ẹdùn ni obìnrin àkọ́kọ́ tí òun nífẹ̀ẹ́ sí, làwọn olólùfẹ́ Tóyìn Abraham bá ń sọ̀rọ̀ burúkú sí. Gbogbo àwọn eléyìí àti ọ̀pọ̀ ìròyìn ló wà nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jáde ní ọjọ́ òní.